Adigbe. Fún address ẹ. Side bo gan l'Adigbe. Side bo l'Adigbe ló ń gbé. Side tí mo gbé Saraki náà. Saraki. Okay, iṣẹ́ kí ló ń ṣe? Kobla. Okay. Láti Saraki ló ti wá sí Òkè Láńtòrò. Òun kọjá lọ, ibo gbogbo ló ń lọ. Mo ń bọ̀ wá síbẹ̀ náà kó kí n gbà jáde sí títì yẹn mo fi gba ìgbẹ́ ilé ọ̀dọ̀ mi kọjá. Okay. Bẹ́ẹ̀ bá gbẹ̀gbẹ̀ lẹ́ẹ̀dùn wọn kọjá ńkọ́? Ìgbà ẹni wọ inú ilé ọ̀dọ̀ mi. Okay. Ló fi wá jọ gbé wọn ní kí ló wá gbé? Ó ti máa ń wọ ọbẹ̀ tẹ́lẹ̀. Laptop ló gbé pẹ̀lú kí ni? Laptop ọ̀hún dà. Ó yá gbé báàgì yẹn kó tú. Ẹ má fọwọ́ kàn ẹ kó tú fún ẹ tú. Ó máa ti kó fóònù. Ó dàn. Àyín tàbí lọ́wọ́. Ó yá ṣí jáde gbé laptop yẹn jáde. Mo ṣe fídíò lọ́wọ́ náà. Mo ṣe yín gan. Ó yá ọ̀dà laptop dà. Okay. Ṣé laptop yín ni ẹ bọ́dà? Laptop mi ni. Ó yá gbé sílẹ̀. Ìkejì yẹn kọ́ ta ló nìyẹn? Ta ló ní laptop kejì yẹn? Owó máa fọ́ orí ẹ̀ dànù nísinsìnyí. Délé báyìí. Ta ló ní kejì yẹn? Gbèsìta olè ní ẹ. Gbèsìta gbogbo nǹkan tó Ó jáde. Ẹni sùn ẹ̀yà ní sùn. Ta ló lélẹ̀ ìbò ló ti gbélé? Ó ṣẹ̀ṣẹ̀ jélé lé náà ni. Ó ṣẹ̀ṣẹ̀ jélé ni. Níbo ló ti jélé? Nínú ọ̀rẹ́ níbo lọ́rẹ́ yẹn wà? Inú ilé àwọn akíló ti gbé. Ẹni sùn níbo ló ti gbé? Ẹ ṣáà ní sùn. Níbo ló ti gbé? Ẹni sùúrù ẹ jẹ́ ká gbọ́. Níbo ni? Níbo ló ti gbé? Níbo ló ti gbélé? Sáìdì bo ni? Eré lẹ́mẹ̀ ló ti gbélé yìí ló ti ń gbélé bọ̀ ọ̀dà tútú báàgì yẹn náà kí ló kùnú báàgì yẹn gbé sílẹ̀ ó yá tú báàgì yẹn ó yá tú báàgì yẹn kí ló kùnú báàgì yẹn chájà láàpù ó yá gbé jáde chájà yín nìyẹn ó yá mo jáde ó yá tú kí ló tún kùn yẹn tá ló ní fìlà yẹn ṣé fìlà yẹn nìyẹn àwọn kí ló kùnú bẹ́ẹ̀ ok àwọn pé kí ni ilé ìkọ́ mílíkà ilé tú ó ra drinks ni òun ló jọ ọ̀nà kó jáde kó jùlẹ̀ síta kó jùlẹ̀ síta ya ẹ má sọ ó yá kó jáde ta ló ní fóònù ọwọ́ ẹ̀ yìí fóònù tọ̀dọ̀ ti ẹni sùúrù ta ló ní fóònù ọwọ́ ẹ̀ yìí kó dàbí náà ta ló ní fóònù ọwọ́ ẹ̀ ó yá ṣí fóònù yẹn má fọkàn ṣí ó yá ṣí ẹ má nù ṣàfilẹ̀ àwọn tó máa gbé máa tó débi ní ìsìn fílẹ̀ wọ́n máa tó wá gbé ní ìsìn. Ó yá máa tú mú fún yẹn lè kó máa lòdù kó máa lòdù ẹ máa tú báàgì yẹn tú bí kò tó wà ní báàgì yẹn sílẹ̀ tú gbẹ sílẹ̀. Ó dẹ̀ ní orélé. Ó jí àwọn kìíní. Ó jí ni. Àwọn àwa máa ké. Bọ́bọ́ ìtú gbogbo nílé mi ní gíláàsì. Ta ló ní power bank? Gíláàsì mi nìyí. Ó ti sọ pé òun náà jí. Ta ló ní power bank? Wọ́n ló ní power bank. Ok. Fọ́ọ̀dù kọ́. Àbúrò hàn sáré. Ta ló ní airpod? Ìwọ náà ló ní airpod. Ok. Ó wà lọ́wọ́ ẹ. Airpod mi ní. Àbókù fẹ́ pa ẹni. Ṣé fóònù yín wà lọ́wọ́ yín? Ẹni? Fóònù yín kọ́? Fóònù mi wà nílé. Ká lè connect káwọn bóyá òun àbó òun kọ́. Òun kọ́ ni tóbi náà ní rẹ̀ so káwọn ìwò pé kó kọ́ mọ̀. So lẹ́mẹ̀ẹ́ ló ti jí laptop eléyà bí. Mo bọ̀ sà.